Ẹ kú dédé àkókò yìí, jákèjádò ibi tí ẹ ti láǹfààní àti máa wo Oromeniọwọ TV ìyẹn lórí YouTube. Ganiyatu Lasisi Akínpẹ̀lú tó wà ní ìlú Lágùn tí Ọlọ́run rán Pastor KR Glory of God sí láti máa ṣe ìtọ́jú ìyẹn wò ní ojú ìwòran yìí, ìyá arábìnrin tó bímọ ní nǹkan bíi ọ̀sẹ̀ bíi mélòó báyìí sẹ́yìn sí ẹ̀gbẹ́ títì kó tó di wípé àwọn ìjọba tẹ́wọ́ gbà á. A rí gbọ́ wípé arábìnrin náà ẹsẹ̀ ń dùn, ìyẹn ẹsẹ̀ ọ̀tún tó kìbọ̀ pàkúté kó tó di pé ó bí ọmọ. Lọ́wọ́lọ́wọ́ báyìí a sọ lórí àgbàgbé wípé arábìnrin náà wọ́n ti ṣe POP fún ẹsẹ̀ rẹ̀. Etí tó bá sì gbá lọ kì bá dáa púpọ̀ kó gbọ́ àbọ̀. Ẹsẹ̀ náà lẹ́ ń wò ní ojú ìwòran yìí. Kí Ọlọ́run Elédùmarè kó bá wa tọ́jú Ganiyatu Lasisi Akínpẹ̀lú pátápátá. Ẹ bá wa ṣàmì ńlẹ̀ o, kó lágbára Ọlọ́run. Ganiyatu Lasisi Akínpẹ̀lú ẹsẹ̀ ara rẹ̀ ló fi rìn kúrò ní ibi tó wà yìí láìpẹ́ ọjọ́. Babátúndé Balógun, Oromeniọwọ lórúkọ tèmi, fún iléeṣẹ́ Oromeniọwọ TV tó kalẹ̀ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìlú Ìbàdàn, ìyẹn ní orílẹ̀-èdè Nàìjíríà.